Ẹ̀yin tèmi, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní tẹ́ bá ti ní àǹfààní láti máa wo ètò yìí o. Orúkọ tèmi ò yí padà, Kẹ́mi Bùkọ́lá lórúkọ tèmi jẹ́. Àdẹ̀kù bó ṣe ń lọ, Ọlọ́run máa ṣàánú gbogbo wa o. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ yìí ò pọ̀. A tún fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan tó ń lọ náà ni. Ṣé ẹ rí àwọn nǹkan tó ń lọ, k'Ọlọ́run kó ṣe àánú gbogbo wa. K'Ọlọ́run má jẹ́ kí àwọn Yorùbá ká fi ọ̀tẹ̀ ká fi ba ayé ara wa jẹ́. Nígbà tá ń sọ̀rọ̀ nípa Fúlàní, tẹ́yìn kan wá sọ pé pẹ́pẹ́ sí ẹ wá ń fi ọ̀rọ̀ Ìgbòho, ẹ ń fọ̀rọ̀ Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà, ẹ fi ń wé ọ̀rọ̀ Sowore, ẹ ń fi ọ̀rọ̀ Sunday Ìgbòho, ẹ fi ń wé ọ̀rọ̀ Abíọ́lá. Ẹ jọ ẹ̀yin tèmi tẹ́ wò mí, kí ló fi jọra wọn? Kò jọra wọn. Ṣé mo pé ìgbà tí Sowore kọ́kọ́ máa bẹ̀rẹ̀, mo wà nínú àwọn tí ó support Sowore wípé kí nǹkan tó ń ṣe yẹn kó má ṣe mọ́, because ẹni tó ń bá fa wàhálà, ìbò la fi yan bàbá Buhari débẹ̀, la fi gbé síbẹ̀. So ò ní right wàá dúró di 2023 ni, nígbà tí mo mọ̀ pé wàhálà yẹn ti fẹ́ máa tó ti ń pọ̀ jù, tó jẹ́ pé ọdún tuntun ó tún bẹ̀rẹ̀ wàhálà. So ìyẹn yàtọ̀ sí eléyìí tó jẹ́ pé wọ́n ń pa wá, kì í ṣe pé bóyá Sunday fẹ́ post kankan bì kan. Wọ́n sọ̀rọ̀ pé wọ́n ń pa àwọn ọmọ Yorùbá. Ẹ̀yin kan wá dáhùn yìí pé pẹ́pẹ́ sí o, wọn ò fún ní owó, wọn ò fún ní post, torí ẹ̀ ni ó ṣe ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn. Báwo lẹ ṣe ń wà báyìí ẹ̀yin ọmọ Yorùbá? Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà lọ́nà, báwo ni ẹ ṣe ń sọ àwọn ọ̀rọ̀ òpònú? Ọ̀rọ̀ tẹ́pọ̀ ọmọ ọdún mẹ́wàá bá sọ, tẹ́pọ̀ máa ní gbẹ́nu sọ́hùn, ká máa wò pé òpònú ní ìwọ ọmọ ọdún mẹ́wàá, ká máa pọ̀ màmá 50+. Òun lẹ wá ń sọ pé pẹ́pẹ́ sí o, gbogbo èrò tó wà lẹ́yìn ẹ̀yẹn tó bá máa yá wọn ò ní rí wọn mọ́. In fact, ní ìwọ̀n fídíò yẹn èèyàn kan ló send ẹ̀ sí mi, torí ó lójú fídíò tèmi máa ń wò, ó lójú àwọn fídíò àwọn èèyàn tí mo máa ń wò. Àwọn fídíò tó máa ń mọ́gbọ́n wá tó yẹ pé ẹ máa kọ́gbọ́n bẹ̀, òun lèmi máa ń wò. Tó yẹ pé ẹ máa kọ́gbọ́n bẹ̀, kì í ṣe fídíò mi wo fídíò anyhow, torí ibi táwa náà bá dé ní ìsìn kì í ṣe tẹnu mi wo fídíò anyhow. Mi wo fídíò anyhow. Ní gbogbo àwọn alálùbáríkà tó wà online, màá lọ máa wo àwọn tó ń sọ àṣẹ, tó ń sọ ọ̀rọ̀ òṣì lẹ́nu, màá lọ máa wo wọn. No. Ọlọ́run má jẹ́ kó rí mi burú, mi ń wò yẹn anyhow. So ẹ tún wá sọ ọ̀kọ̀ọ̀kan pé gbogbo àwọn èèyàn tó wà lẹ́yìn ẹ̀yẹn tó bá máa délẹ̀ tán gbogbo máa sá lọ ni. Ẹ̀yin tèmi tẹ́ ń wò mí, ṣé ẹ mọ̀ pé Ọlọ́run ló ṣàánú wa ní ọjọ́ Friday yẹn? Ìdúró tẹ́niyẹn dúró ní pé ó fẹ́ wá fi àwa ọmọ Yorùbá àti Sunday Igboho fẹ́ wá fi wá ṣẹlẹ́yà ni. Ó rò pé wọ́n máa gbé Sunday Igboho lọ́jọ́ yẹn ni. Tó bá máa gbéyàn, kì í ṣe wọn ò lè gbé Sunday Igboho lórí ọ̀rọ̀ yìí. Tó bá máa gbé gan, ìyà tó máa fi wọn ò ní tẹ̀lé fìyà jẹ, because ó ní point tó dẹ̀ wá ń bẹ̀ ni wípé àwọn bàbá tí ó lọ bá jà yìí, wọ́n ní wọ́n gbé ọmọ ọba ìlú yẹn, prince ìlú yẹn, wọ́n ní bàbá ìlú lọ tẹ́wọ́ gba 4 million tó ń fi wọ́n lẹ̀. Ẹ jọ ṣé bàbá yẹn ò mọ̀ wọ́n ni? Ṣé bàbá yẹn á sọ pé òun ò mọ àwọn tó ń gbéyàn pa ni? Ẹ jẹ́ ká máa ronú ká tó sọ̀rọ̀ náà. Ẹ má jẹ́ ká máa lo làákàyè wa bí ẹni tí ayé ẹ̀ ti bàjẹ́, bí ẹni tí ẹyin ti fọ́ mọ́ wa nínú. Bàbá yìí ló gba 4 million lọ́wọ́ àwọn ará ìlú tó jẹ́ dípò fi ọmọ yẹn lẹ̀. Ìyẹn tún kéré. Ibi tí wúmà tó pariwo síta yẹn, ọ̀nà oko ẹ̀ náà lọ pa ẹni tó dé látàbọ̀ dókítà, ọ̀nà oko màmá yẹn náà lọ pa máa yẹn sí. Fúlàní náà dẹ̀ ló bá wọn fa wàhálà. Ẹ jẹ́ ká máa ronú ká tó sọ̀rọ̀ ẹ̀yin tèmi. Ẹ wá dúró nídìí pé lẹ́ni o àtọjọ́ Saturday o, ṣé ọkọjọ́ Friday ni ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀. Ó ti wá dúró pé yes, a máa rẹ́rìn ẹ̀ ní òfò tó máa dá máa rí ní ìsọ fún yín. Ṣùgbọ́n Ọlọ́run ju ẹ̀dá lọ. Ẹ wo bí Ọlọ́run ṣe wá gbèjà àwọn ọmọ Odùduwà. Ọlọ́run wá pa lẹ́nu mọ́. Ìgbà tó máa jáde kọ́tọ̀kọ́tọ̀ ló ń sọ, tó bá tún máa jáde kọ́tọ̀kọ́tọ̀ ló tún máa sọ. Ojú yìí ló máa ṣe. Ẹ mọ̀ pé òótọ́ ló máa ń lékè. Ẹ má wá ṣe tó pé ẹni yìí torí ẹ fẹ́ gbowó àbí ẹ fẹ́ gba ipò kẹ́ máa fi ẹnu ba àwọn èèyàn, àwọn alákìkanjú èèyàn, àwọn tó yẹ kó lè ṣe wá láàánú, tó lè ṣe wá láǹfààní, máa fẹ́ ẹnu bà wọ́n jẹ́. Ẹ máa fẹ́ ẹnu bà wọ́n jẹ́. Ẹ̀yin tèmi tẹ́ wà nílẹ̀ Haúsá, tẹ́ wà ní north, gbogbo àwọn tó bá wo fídíò tẹ́ bá léèyàn ní north, ẹ sọ fún ọ pé kán máa bọ̀ nílé. Torí ẹ̀gbọ́n tẹ̀ jẹ́ kí n jáde. Ẹ sọ fún wọn, mo fọlọ́run bẹ̀ yín pé kán máa bọ̀ nílé o. Torí nísìnyí nǹkan tó ń ṣẹlẹ̀ ti ń ṣẹlẹ̀ ti pẹ́. Èmi tí mo jókòó síwájú tẹ́ ń wò mí, Kẹ́mi Bùkọ́lá, bàbá mi kọ́lé sí Kánò ní brigade Yanka Jí bus stop, Aleri bread
bàbá mi kọ́lé sí. Gbogbo àwọn tó bá ń wò tó ajọ́ ọmọ Kánò wọ́n bá jẹ́ ẹni tó pé kíní wọ́n á mọ ibi tí mo ń sọ yìí. Bàbá mi ní òwò ibi tí bàbá mi tó kú, ibi tí wọ́n ti ṣòwò jù ilẹ̀ Haúsá ni. Ìlú kan tí wọ́n ń pè ní Jamata náfta Ìlọ́kọ́jà wọ́n pè ní Jamata. Bàbá mi ní hòtẹ́ẹ̀lì síbẹ̀. Kì í ti ya sọ fún yín pé àwa use mọ́ àwọn Haúsá yìí, a use mọ́ wọn gan. A mọ ìwà tí wọ́n ń hù, a mọ ìbàjẹ́ wọn, a mọ ibi tí wọ́n wíìkì sí, a mọ ibi tí wọ́n dá sí. Haúsá dá tí ò bá síjà lẹ̀, Haúsá dá tí ò bá sí tẹ́ ẹ̀ bá níjà Haúsá láìláàkì láti bá Haúsá gbé. Ìbágbé wọn rọrùn tíjà ò bá tì sí ni o. Ṣé tíjà bá ti ṣẹlẹ̀ gẹ́rẹ́ báyìí Haúsá máa gbé kọ́lọ̀ wọn àgbé jáde. Ilẹ̀ Haúsá ló wà Lagos boy tó jẹ́ pé ó ní owó nílùú yẹn gbà ní Kánò nígbà yẹn. Gbogbo àwọn Yorùbá tó bá ń wo ètò tó bá gbé Kánò dáadáa kò sẹ́ni tí ò mọ Lagos boy. Ọmọ Iléṣà ni máa ní ìyá ẹ̀ ń gbèlú yìí, ìyá ẹ̀ ti dàgbà báyìí, màmá ẹ̀ máa ń dín àkàrà tà. Lagos boy jẹ́ ní tí ọwọ́ ẹ̀ ń là sí owó. Ìlú yẹn màá náà wà ti ṣe kú pa àwọn tó máa jọ ṣe kékeré mà ló pa Lagos boy. Àwọn Haúsá tó jọ ṣe kékeré náà pa Lagos boy. Bọ́dà mi kan tún wà ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi ni Ìjẹ̀ṣà lọ́nà ń wà Ayọ̀ lórúkọ bọ̀dá yẹn. Gbogbo ó ní mọ́tò 20 akọ Ìjẹ̀ṣà lọ́nà ń wà. Àwọn Haúsá láìkì kíní wọ́n ètì kíní kan tó bá wá sílùú tó bá ní owó ọjọ́ tí wàhálà bá ṣẹlẹ̀ ìwọ yẹn ló máa kọ́kọ́ wá pa bẹ́ẹ̀ ni ẹbẹ́ lọ́ọ́ àyàn mi. Tẹ́ ẹ̀ bá tì ní wàhálà wọ́n máa bá yẹ lẹ́yìn bọ́ ọjọ́ tí wàhálà bá ṣẹlẹ̀ bí àtọ́rí pọ́kó tó níyẹn ìwú àwọn ọ̀rẹ́ bọ̀dá Ayọ̀ náà fẹ́ pa ní ọjọ́ lẹ́gbàá tó ti pa Lagos boy àwọn méjì ọ̀rẹ́ ni wọ́n pẹ̀lú àdúgbò ẹ̀ ní kọ́nàjàbá wọ́n wá láti kọ́nàjàbá fún wá sí àdúgbò wa wá pa bọ̀dá yẹn. Ó ló ní kí inú àwọn ọ̀rẹ́ ẹ̀ tó jáwúsá náà wá ṣàlàmì ẹ̀ pé wọ́n ti ń bọ̀ wá pẹ́ o fẹ́ǹsì ni bọ̀dá fò lọ náà fò jáde. Ṣé àwọn yẹn tẹ àwọn Haúsá ti ń pa wá ti pẹ́ tó bá ṣe wà bẹ́ẹ̀ nísì kò sí òtútù lójú ọ̀run mọ́. Gbogbo àwọn tó wà nílẹ̀ Haúsá tó ń ìjókòó ń bẹ àwọn ni mo rí bá wí. Bàbá mi kọ́lé sí báyà ṣe jù síbẹ̀ 1991 la sáwá sẹ́kọ̀ọ́ yìí 1991 nígbà tí máà tí ó kú lẹ́jọ́ mẹ́ta yìí òyìnbó yẹn tó fẹ́ wá preach tó ti preach dé Kaduna tó ló ń bọ̀ Kaduna ní Kánò àwọn Isaku Rabiu Alhaji Kabo pẹ̀lú ọ̀dà máa kan náà da àwọn ànímọ́jìrì yẹn síta pé kó wá pààyàn torí pé wọ́n wò ó pé tó bá wá preach àwọn Muslim á di Christian àwọn Muslim á di Christian náà da àwọn èèyàn síta wọ́n padà ń di èèyàn. Ọmọ Ṣínédù tẹ́ pé ó ṣẹ̀ ṣe wedding ní ọdún yẹn lọ́hùn ọjọ́ ó dé lọ́jọ́ Saturday jẹ́ bẹ́ẹ̀ ní ọjọ́ Monday mi ì lè gbàgbé mo ìwọ́n ṣe lọ́sùkú báyìí kí n jáde báyìí ní gbogbo àṣà padà ìjà ẹ bẹ̀rẹ̀ ní ọjọ́ Sunday ẹni ló bẹ̀rẹ̀ lọ́jọ́ Monday eléyìí tá à ń sọ kó máa tún máa di 11 wọ́n ti jó gbogbo ṣọ́ọ̀ṣì tó wà ládùúgbò yẹn wọ́n ti jó kí la gbé kí la fà eléyìí tá à ń sọ Ṣínédù tó lọ mú ìyàwó ní ọjọ́ Saturday ìjà bẹ̀rẹ̀ lọ́jọ́ Monday wọ́n pa Ṣínédù náà Ṣínédù ìdẹ̀ni ẹ bá dẹ̀ rí ṣọ́ọ̀bù ẹ̀ odidi ilé bẹ̀ ló fi ṣe ṣọ́ọ̀bù màmá tó nílé yẹn bẹ̀bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ tó bẹ̀ sí bẹ̀ wọ́n. Nǹkan tó wá fọ́nì sí mi fọ́nì sí nípa ọ̀rọ̀ àwọn ọmọ náà ni pé tó bá fẹ́ pààyàn wọ́n máa pe láìla ìlàlà láìla ìlàlà láìla ìlàlà bó ṣe ń ṣe nìyẹn ibẹ̀ mo ti láàrísà wọn tó ń fi pa Ṣínédù gbogbo àwà lójú wíńdò ọba náà tó yẹ pé Ọlọ́run ló jẹ́ kí ilé wa jẹ́ ọ́fíìsì ẹ̀ gbogbo ilé ẹ̀ bá ṣe tó inú pálọ̀ kan ní gbogbo adúró ti ta ń wò wọ́n. mo ṣe pé láìla ìlàlà wọ́n dẹ̀ dú Ṣínédù báyìí gbogbo ayé ń wù báyìí kí lẹ wọ́n sọ fún mi pé tá bá ti lé wọn kúrò ní ilẹ̀ Yorùbá wọ́n lọ máa pa wọn kì í ṣe pé wọ́n tètè wọ́n ṣiṣẹ́ máa pa wá wọ́n ṣe máa pa Yorùbá tó bá dẹ̀ wá ń pa Yorùbá ní ìsìnkò jẹ́ tuntun mọ́ àwọn tó wà níbẹ̀ ló létí kúkú àwọn ló ti rọ wọn pé tó bá gbé ilẹ̀ Yorùbá wọn ní owó wọn torí ọrọ̀ ajé wà nílẹ̀ Haúsá nígbà kan omi lè sọ ní ìsìn o àfọlẹ́ ló máa ní ònírówó náà nílẹ̀ Haúsá yìí so kí àwọn bá sọ pé wọ́n máa pa wọ́n tó bá ti pa wọ́n bí ọmọ ìgbà tí wọ́n pa wọ́n bí ṣé wọ́n pa wọ́n nílẹ̀ Haúsá ni ṣé Haúsá ń pa Yorùbá abẹ́ nípa ṣíkìnì Haúsá ń pa Yíbò bẹ́ nípa ṣíkìnì láì ní gàtì láì jà láì tí àwọn kan dé bẹ̀rẹ̀ wàhálà yẹn wọ́n á dé bẹ̀rẹ̀ wàhálà yẹn ọdún yẹn náà wọ́n ní pé èèyàn kan lọ mú Kùránì ó fi nù dí Haúsá ló mú Kùránì tó fi nù dí o àwa Yorùbá àti Haúsá náà ń pa àti Yíbò náà ń pa so àwa wí ni gbogbo yẹn àwọn tí láàánú ẹ̀ láwùjọ ọjọ́ tá a ti rà àròjinlẹ̀ ń kọ́ ọjọ́ tá a ti ń ro àròjinlẹ̀ ń kọ́ torí pé ẹ̀ gbé pẹ̀lú àwọn mọ́là ni ò jẹ́ kẹ́ ẹ mọ̀ wá wọn ẹ̀yin tèmi tẹ́ bá gbé pẹ̀lú àwọn mọ́là nígbàdúrà kẹjọ gbé mọ́ ní ọjọ́ yẹn kí a tó kúrò ń bẹ̀ yẹn àwọn tó dákú láwọn yìí nínú wa nínú ilé ẹ̀ lọ́dún yẹn lọ́hùn
wọn ń ṣèyàn mẹ́rin láwọn ìyá yẹn kọ̀ tẹ̀ ń dákú ṣe because ẹ̀rù ti bẹ́ everybody. Kò sẹ́ni tó mọ̀ pé àní kú ní ọdún yẹn lọ́hùn. Bí ayọ̀ ṣe wà nílẹ̀ Haúsá bẹ́ẹ̀ ni ẹkún ìpayín kékeré ṣe pọ̀ ńbẹ̀. So kí nǹkan jáde pé ẹ fẹ́ máa sọ̀rọ̀ mọ́lá àbọ̀rọ̀ Fúlàní fúnrú wa yìí, a jẹ́ pé bóyá ẹni yẹn mi ò tí ì mọ bó ṣe jẹ́. Mi ì tí ì mọ bó ṣe jẹ́. Àwọn Haúsá ń ṣèyàn gidi, wọ́n ṣèyàn tán kó mọ́ra. Ṣé rí nǹkan tí Sunday Igboho ṣe yìí, ẹ̀yin tèmi tẹ́ ń wò mí, ó máa jẹ́ kí ẹ̀rù wà. Àwa pín ni o, àpín ni o, ṣùgbọ́n ẹ̀rù yẹn máa wà pé ẹ má jẹ́ ká ṣe léyìí o. Ẹ wo ẹ ṣàrántí nǹkan tó bá pẹ́ àtà máa padà pé àwọn yẹn máa padà sílùú yẹn, ẹ̀rù máa wà. Àwọn bá máa ṣe mítìn. Ṣáríkí tó ń gba owó lórí pé wọ́n kidnap èèyàn yẹn á stop ẹ̀, á bá àwọn ọmọ ẹ̀yìn wípé ẹ má wá jà bí o, àwọn tó bá jà. Okay, kí ni Sunday ṣe tó pọ̀ jù? Ó ní àwọn tó ń gbéyàn pa ẹ mú wọn síta. Àwọn tó ń gbéyàn pa ẹ mú wọn síta. Kò yé yín? Bàbá ò rí àwọn tó ń gbéyàn pa, kò rí mú wọn síta, bọ́ ó mọ owó gbà lọ́wọ́ aráàlú kó fún wọn. Ẹ jẹ́ ká bèèrè lọ èmi ọ̀rọ̀ ìṣọ̀rọ̀ èmi àti ẹ̀yin olólùfẹ́ mi. Èèyàn tó lòun Fúlàní tó ń dẹran, bó ló ti rówó ra mọ́tò 11. Wọ́n dẹ̀ ní àwọn mọ́tò yẹn ò ń ṣe mọ́tò kékeré. Bó ló ti rówó rà tí ò bá ṣe àwọn tó ń jí gbé, tó ń pa owó yẹn, tó ń pín fún Ṣáríkí wọn. Ẹ̀yin tèmi, ẹ̀yin Yorùbá, ẹ fi rìkíṣí lẹ̀, ẹ fi ọ̀tẹ̀ ńlẹ̀, ẹ fi tẹ̀m̀bẹ̀lẹ̀kún lẹ̀. Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ bọ́ nínú ọ̀tẹ̀ láyé yín. Ojú ìdẹ̀ ló máa ń ṣe o. Ṣèbí nǹkan tẹ́ dúró dè ẹ fail. Ọlọ́run fi ìdójútì ó fi ṣe yín. Ojú wa ń tì yín, ẹ̀ wá rí ṣó ṣe. Tó bá jẹ́ pé wọ́n ṣe èèyàn kan léṣe ni àbí wọ́n ti mú Sunday Igboho, wọ́n á ti fò síta, wọ́n tó wá máa pàlọ́. Ṣebí mo sọ bẹ́ẹ̀. Ẹni tó bá gbọ́rọ̀ mi gbọ́, ọ̀rọ̀ mi kò ṣeé kó dànù. Ṣebí mo sọ fún yín pé máa mú, ṣebí mo sọ fún yín pé kó ṣe sùúrù. Ẹ jọ ẹgbẹ́nu sọ̀hún. Ṣé Sunday Igboho jẹni tó máa ń gba bribe tó ní tó bá ti pè é tán ti fún lówó? Èèyàn mélòó ló ti pe Sunday? Ó fẹ́ náà rẹ̀ sọ̀nà. Àwọn èèyàn ti pé dànù tí ò dá wọn lóhùn. Ṣé kò lówó lọ́wọ́ ni? Ẹ tún wá sọ pé gómìnà ò sẹ́tù Sunday Igboho. Kí gómìnà Ṣèyí Mákindé kó tó dé orí oyè ní Sunday Igboho ti ń fowó ló ti ń ná owó lọ́nà ti bùkún ló ti ní owó. Kí la wá ń sọ? Ṣé ó wá joni ṣé mọ̀ believe gbogbo àwọn èèyàn nìyẹn àti ẹ̀yin tẹ́ pé iṣẹ́ ibi nǹkan tẹ́ máa ń ṣe nìyẹn. Owó ti fẹjú mọ́ yín. Torí bẹ́ẹ̀ ẹ máa rò pé bẹ́ẹ̀ ṣe láìkì owó bẹ́ẹ̀ pọ́n bá dápẹ́ yín ni ẹ ti gbọ́ gbowó. Ẹ fi ìpè bọ́ọ̀lù gbogbo èèyàn ṣe máa ń gbowó. Èèyàn míì wà tẹ́ pé ó máa wò ó pé owó ìṣẹ́ mo ti ná náà ti bless mi. Ilé mélòó ni Sunday Igboho kọ́ sí ìgboro Ìbàdàn àti nílé Ifẹ̀ ní gbogbo ibi tó nílé sí. Gbogbo àwọn ọmọ ẹ̀ wà lábroad, kò ní problem. Tí ó bá ṣe tó lójú kòkòrò kò ní problem pẹ̀lú owó tẹ́ bá fún àgbà. Okay, ẹni ó campaign fún Ṣèyí. Ṣé kó tó campaign kò ní gbowó ni? Àbí kí lè ọ̀rọ̀ òun tẹ́ wá ń sọ? Kó tó campaign wọ́n á ti fún lówó. Wọn ò dẹ̀ wá fún lówó mọ́ nìyẹn. Wàhálà tí wọ́n nìyẹn ó ti ṣe iṣẹ́ ó dẹ̀ ti gbowó iṣẹ́. Torí kì í ṣe múgùn. Wọ́n jọ máa sign ni. Ó dẹ̀ ti gba owó tó fẹ́ gbà. So kí wọ́n fún ní post. Wọ́n fún ní post. Wọ́n fún ní mọ́tò. Wọ́n fún ní mọ́tò, kò lè gún mọ́tò pọ̀, kò lè gún mọ́tò méjì pọ̀ nígbà tí òun ṣe wèrè. Mọ́tò tó ní sílé mélòó ló ti lò ń bẹ̀? Mélòó ló ti lò ń bẹ̀? Ẹ kò máa ṣe rádaràdà. Ẹ wo nǹkan táwọn Fúlàní tún ṣe lẹ́ni o. Ẹ kì í fi fídíò yẹn wọ̀nyí. Tó tún ṣe ní àná. Ọ̀nà jẹ́ mo gbé sórí péjì mi. Ẹ kì í fi wọ̀nyí. Torí bí ọ̀kọ̀rọ̀ yín ò tí ì yé mi nílẹ̀ Yorùbá o. Táàkọ̀ tí ẹ ń ṣàbòsí ara wa. Mi rí pé máa gbé fídíò yẹn sínú. Àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pariwo lójú títì. Tí àwọn Fúlàní lọ dá wọn lọ́nà lánàá, àwọn Yíbò ló ti pọ̀ jù ní àwọn ẹni yìí. Àwọn Yíbò ló pọ̀ jù. Bó ni mo á fi fídíò yẹn sí? Ọ̀rọ̀ àná ni. Mi ò rí fídíò yẹn. Mi ò rí fídíò yẹn. Ní ọ̀rọ̀ àná nìyẹn o. Tó lọ dá wọn lọ́nà. Wọ́n náà ti kó àwọn èèyàn bíi 5 lọ. Tí bàbá yẹn tó ń sunkún báyìí. So fine man Yíbò ni báyìí. Tó ní àwọn Fúlàní ti gbé àwọn èèyàn kan lọ. Wọ́n fi mọ́tò wọn lẹ̀ náà sá. Ẹ wá sọ kò síbi tí àwọn Fúlàní yóò ti máa ṣọṣẹ́.
níbọ̀ ọ̀nù bẹ̀ yẹn nílẹ̀ Haúsá tó jẹ́ pé ó tẹ̀ tún súnmọ́ wọn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ Fúlàní ló ń ṣe náà àbí ẹgbàgbé ni Fúlàní ló ń dabẹ̀ rú so ká tó wò wọ́n ká wò wọ́n bíbẹ̀ kó wá sọ wá di má padà sílé o bá jáde má lé mọ́ o kẹ́ ká máa sá kiri nílẹ̀ bàbá wa gbogbo ẹni tó wá ń sọ̀pọ̀tì àwọn Fúlàní ojú gbà mí tì fún yín Yegede ojú tì yín Yegede yín ẹ̀yin tẹ́ ń dúró pé ẹ máa fi Sunday Igboho ṣẹlẹ́yà ẹ̀yin gọlẹ́ wá ń ṣẹlẹ́yà ẹ rí i pé tó máa jáde nísìn ó mọ bó ṣe yí ọ̀rọ̀ ẹ rí ó máa yí ọ̀rọ̀ yẹn débi pé ó lè ní kinní kan ó mọ bó ṣe yí ọ̀rọ̀ bàjẹ́ ó dẹ̀ dúró nídúró pé ó máa fi ẹgbẹ́ ọmọ Yorùbá ẹgbẹ́ ó máa fi ṣẹlẹ́yà lórí ọ̀rọ̀ Fúlàní ẹ rí i pé ó ní agbára Fúlàní ní nǹkan tó ṣẹlẹ̀ ní ọjọ́ Friday láyé wọn gbogbo tó bá wà báyìí wọ́n máa sún kì ní báyìí wọ́n máa sún kì wọ́n á ṣe gẹ́gẹ́ wọn ò lè gbàgbé wọn lọ tún fẹ́ bẹ̀rẹ̀ wàhálà ní Ondo ń sìn ààrẹ tó nìyẹn o àdé sọ fún yín ẹ̀yin tèmi àwọn Haúsá yóò ń ṣe yan wọ́n máa ń pretend ní olóṣì ni wọ́n apààyàn ni wọ́n àkékèé wà nù wọ́n irọ́ ni ní Yorùbá àti Ìgbò kábàtì ẹ̀jà tí olúkálùkù bá lọ tí Yorùbá bá dé wàá kidnap àwọn èèyàn gbà yẹn àmọ́ bọ́dẹ̀ jẹ́ Ìgbò náà ni àá ti mọ ibi tá a máa wá àwọn yẹn sí kì í ṣe kẹ́kọ̀ọ́ tí ẹ̀tọ́ ń wá kẹ́ni ẹ̀ ń dẹrun ẹni darandaran ni yín kẹwàá fi bẹ̀ ẹ wá dúró sínú igbó wọn àwọn Fúlàní wọn ń gbé láàrin èèyàn ṣérú èèyàn yẹn gólé ẹ ká máa bá ṣe inú igbó kìjikìji báyìí náà máa lọ tẹ̀dó sínú ọmọ máa gbé ṣé tó bá gbéyàn lọ sínú igbó yẹn ṣéèyàn lè mọ̀ ni ẹ̀yin tèmi tẹ́wọ̀n ṣé tó bá gbéyàn lọ sínú igbó yẹn ṣéèyàn lè mọ̀ ni àwa lókè o àti àwa fẹ́ ilẹ̀ Yorùbá mọ́ so that tí kò bá ṣẹlẹ̀ kò ní sí pé bóyá kínní kò ní sí yẹn so ẹ̀yin tèmi ẹ má jẹ́ kí àwọn kan máa pajá lọ́bọ̀ fún yín pé kinní kan kọ́ mọ̀ pé mọ́là ò dá àwọn mo mọ̀ wá mọ́là dáadáa mo mọ̀ wá mọ́là dáadáa mo mọ̀ wọ́n dákú tẹ́ ẹ bá ń bá mọ́là jẹun sí àwọn ọkùnrin yẹn ni o kì í ṣe àwọn obìnrin o àwọn ọkùnrin yẹn ló ń ṣọṣẹ́ báyẹn o tẹ́ bá bá mọ́là jẹun sí tó bá ní wàhálà dé ẹ̀yin tẹ́jọ́ jẹun yẹn tó jẹ́ elédè mi yẹn ọ̀dọ̀ yín náà ń bọ̀ ní ìrú wọn ti ní ìrú tí wọ́n rí ṣé báwa Yorùbá ẹni tó bá jọ rẹ̀ wá ṣe bá máa gba sínú ilé a máa ṣílẹ̀kùn pé máa bọ̀ ń tiẹ̀ má jẹ́ kán pẹ́ a máa gbé sábẹ́ bẹ́ẹ̀dì tí yẹ mọ́lá ò rí bẹ́ẹ̀ ìwọ tó jọ rẹ̀ wọ̀n yẹn bọ́n ṣe pa Lagos boy nìyẹn mi lè gbàgbé bọ̀dá yẹn ẹni tó nífọ̀n tó ní ìkànnà tẹ́ pé olówó gidi náà lọ́n bless ẹ̀ mẹkáníìkì ni bọ̀dá ń ṣe ní àmẹ́díà mẹkáníìkì ni bọ̀dá ní Lagos boy ń ṣe tó lójú wa lọ gan mo ṣe pa nípa ìfọ̀nàfọ̀ṣù nìyẹn kí lẹ wá ń sọ fún mi ẹ wá ní àwọn kan ló ń pa tẹ́lẹ̀ Yorùbá mi ní Yorùbá náà ń ṣe Yorùbá àti bọ́tà àwọn Fúlàní kan lọ sílùú wọn náà kan lọ máa ṣe ká mọ̀ pé Yorùbá àwọn tó ń gbéyàn bí Yorùbá ti wá ni àwọn tó gbé nílẹ̀ Yíbò ti kì í ṣe pé kẹ́ ọmọ àtọ̀run rìn wá ó di Yorùbá mélòó ló lẹ́lú Haúsá tó lọ ń gbéyàn ẹ gbéyàn nílùú yẹn tó wá sílẹ̀ Yorùbá tó máa gbé irú kọ́tọ́kọ́tọ́ wo nìyẹn so gbogbo tí mo sọ látàrọ̀ nǹkan tó jẹ́ kí n sọ̀rọ̀ yìí ni pé àwọn kan ti dúró nídòó pé àwọn pé wọ́n máa fi Sunday ṣẹlẹ́yà ṣé ẹ rí my dear sister ọ̀rọ̀ tó ń sọ yẹn kò yí ẹ tó ni ṣé mọ̀ pé ẹni tó bá rò pé òun gbọ́n nígbà míì òun gan lórí àgọ́ ṣó orí Ṣòwòrẹ́ tó fi ń wé Sunday ó jìnnà síra wọn gan Ṣòwòrẹ́ tí wàá níyàn lẹ́yìn dákú ju Sunday níyàn lẹ́yìn dákú ju Ṣòwòrẹ́ tó ń dárúkọ yẹn lọ mo mí nìyẹn tó ló sọ pé ṣé ó níyàn lẹ́yìn tó Ṣòwòrẹ́ ni irọ́ ló ń pa gbogbo àwọn Yíbò gan báyìí ti Sunday náà ń ṣe ẹ kì í sọ fún ẹ and then owó tó máa fi mú Ṣòwòrẹ́ wọn lè fọwọ́ ẹ̀ mú Sunday Igboho ò bá jọba jà náà ó ní wọ́n pa àwọn èèyàn ọ̀hún proof dẹ̀ wà ńlẹ̀ ó wà ńlẹ̀ ó ní wọ́n pa àwọn èèyàn ọ̀hún ló sọ o kò sọ pé òun fẹ́ gbàjọba lọ́wọ́ Buhari o kò du póòsì kan o kò lóun fẹ́ ṣe honorable o kò lóun fẹ́ ṣe gọ́vnà o ó ní wọ́n ṣe ń pa èèyàn àwọn màmá òun ò nífẹ̀ẹ́ sí kán máa lọ ṣé mo pé ó yàtọ̀ síra wọn ó tún wá sọ ti Abíọ́lá ṣé ọ̀rọ̀ Abíọ́lá àti Sunday Igboho ṣé ó rí bákan náà ni ẹ ṣe wá ponú báyẹn ẹ̀yìn àgbà òfò àgbà yẹ̀yẹ́ àgbà olè àfi kẹ́ máa gbáyàn lọ́ọ̀láìn ó lẹ́ mọ̀ àgbà olóṣì àgbà arìndìn àgbà mo gbọ́n tó yẹ pé ìwọ̀gbọ̀n ní baba ńlá alágọ̀ ṣé ọ̀rọ̀ Abíọ́lá fẹ́ máa fi wé ọ̀rọ̀ Sunday Igboho Abíọ́lá wo nǹkan tí ó wà lọ́rọ̀ tiẹ̀ kì í ṣe kò tiẹ̀ jọ àwọn rárá ojúṣọ̀rọ̀ Awólọ́wọ̀ kò fi ibi kan jọ àwọn rárá ìyàtọ̀ wà bẹ́ẹ̀
eléyìí tí wọ́n ṣe oní pé nígbà yẹn kò sí Yorùbá tó lè dìde, eléyìí tá à ń sọ yìí gbogbo Yorùbá ló máa dìde because kò sí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí tí Sunday jà fún. Ó bá onílé, ó bá àlejò, ó bá àlejò, ó bá gbogbo Yorùbá, ilẹ̀ Yorùbá ni kínní ló bá wí. Kò síbi tí wọ́n ti ń gbéyàn nílùú mi lẹ́kìtì gan, wọ́n àìmọye èèyàn tó ti gbé tó ti padà nù. àwọn èèyàn woman kan wọ́n rẹ́pù ẹ̀ títí tí ẹ̀mí fi bọ́ lẹ́nu ẹ̀ ní lẹ́kìtì wá ń bẹ̀ yẹn. so àwa èèyàn tó wá ń speak fún wa ní ìsìn àbẹ́ẹ̀ rí àdúrà tí ọba Ìkẹ́rẹ́ ṣe fún Sunday Igboho ní àdúrà ń lọ. àwọn èèyàn wà lẹ́yìn bọ̀dá yẹn, kì í ṣe tẹnu eléyìí yàtọ̀ sí gbogbo àtẹ̀yìnwá yẹn dẹ̀ ń jẹ́ kó wá sọ fún ẹ arábìnrin tó sọ kọ̀tọ̀kọ̀tọ̀ lọ́ọ̀la Abíọ́lá gbẹ̀ngbà ayé ẹ̀ ayé ò tí ì lajú, ayé ò tí ì lajú nígbà ayé Abíọ́lá, ayé ò tí ì lajú. tí wọ́n bá jà sórí ráìtì ẹ̀ ń gbà míì wọ́n àwọn tó wá ń dìde ojú ọmọ ẹ pé àwọn tó ń sọ̀rọ̀ fún Sunday Igboho wọ́n lè dìde sí Délé Mọ̀mọ́dù gbogbo ọmọ láì wọ́gbọ́ á ti máa wọ pé ọ̀rọ̀ yìí máa ń dùn bọ̀ mo mọ wọn náà tó bá máa jáde nísìn ọ̀rọ̀ míì ló tún máa sọ ọlọ́gbọ́n ẹ̀dìyẹ ọlọ́gbọ́n ẹja ni ẹ kókó rẹ lọ kó ṣì ẹ̀yin tèmi ọ̀rọ̀ kékeré kan mà ni mo fẹ́ sọ ẹ̀yin obìnrin mo fẹ́ gbà nímọ̀ràn kí tó máa lọ ẹ má wo ti ìgò mi yìí o ojú yẹn ẹ bá rí ṣóò tí mo ṣe lánàá yẹn rí pé ojú yẹn pọ́n díẹ̀ tó fẹ́ mi fẹ́ máa jẹ́ kó máa wo kámẹ́rà báyìí so òun ló jẹ́ kí n lo ìgò eléyìí kẹ má ní kí ló dé tí Bukky wá ń lo ògò lẹ́nu jẹ́ mẹ́ta yìí o kí ló dé kò rí bẹ́ẹ̀ mo fi kọ́bọ̀ ojú yẹn iná yẹn ó ti bright jù so òun ló jẹ́ kí n lo ìgò lálẹ́ yìí èmi òun ṣoge tèmi báyẹn níbi iṣẹ́ ni mo ti máa ń lo always nítorí ọ̀kadà so kí tó máa bọ́rọ̀ mi lọ ẹ̀yin tèmi ẹ̀yin àwọn obìnrin mo fẹ́ bá sọ̀rọ̀ a gbọ́dọ̀ sọ lé kí n má sọ nǹkan tó kan obìnrin ẹlẹ́gbẹ́ mi tó máa ṣe wá láǹfààní máa sọ fún yín. ẹ̀yin obìnrin tá bá ti kúrò ní ọkọ máa rọ̀ yín kẹ́ tó kúrò ní ọkọ ẹ ti wo pé ọkọ yìí mi nífẹ̀ẹ́ mọ́ ẹ jẹ́ mọ́kàn tí ẹ kúrò ní ọkọ kẹ́ wá rí pọ́pọ́ ẹ ti wá lówó kójú kòkòrò owó wá bá yín kẹ́ wá ní ẹ fẹ́ padà mo fọlọ́run bẹ̀ yín o nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni mo ń sọ fún yín o mo fọlọ́run bẹ̀ yín o wọn ò ní fi wá jóògùn owó o wọn ò ní fi wá ọmọ wa jóògùn owó o arábìnrin yìí ni ó wá tọ́kọ́ ti fi rálẹ̀ after bíi 6 years ọkùnrin ti dolówó ti dọlọ́lá ó ti níyàwó ó ti dẹni tó ní mọ́tò rẹpẹtẹ ó ti kọ́lé rẹpẹtẹ ẹ máa wo obìnrin amáláìkò olówó ẹ bá dẹ̀ fẹ́ ṣe ẹ wádìí sí ẹ wọnú àdúrà ẹnikẹ́ni yẹn fi ju owó ẹni yẹn wọ̀nyí wọ́n ṣàbá wọn sọ ó ti lọ bímọ síbì kan o torí ọkùnrin ó kúrò lọ́dọ̀ ọkọ ẹ̀yẹn ọkùnrin ó wá fẹ́ padà ó wá fún nílé kan ó ti fẹ́ yàwó gbogbo wálé wá fún nílé kan ẹ má jẹ́ parọ́ tẹ̀yìn kò pé ọdún kan ọmọ ẹ̀rọ kọ́kọ́ fọ̀ ṣẹlẹ̀ tó kú kò lè fúnra ẹ̀mọ̀ póun ló bí ọmọ yẹn fún ó ti bí ọmọ méjì kó tó lọ ọmọ mẹ́ta ló ṣàbí ó bí méjì fún ó bí ọ̀kan fún síbi tó lọ ó kó mẹ́tẹ̀ẹ̀ta wá bọ́nú ọmọ tọkùnrin lọkùnrin ti pa ẹyọ kan wọ́n fi wọ́n fi ti ṣe oògùn wọn fún àtìyàwó kò wá pẹ́ bí obìnrin ó ẹ̀mọ̀ pé obìnrin yẹn orí èèyàn míì kì í dédé gbàbọ̀dì ó wá tún lo obìnrin wá ń sick wọ́n wá ń gbé káàkiri ibi tó wá ń lọ ní wọ́n sọ fún pé nǹkan tọ́kọ ẹ ṣẹlẹ̀ ẹ mọ̀ pé oògùn wà nílẹ̀ Yorùbá wa ìṣá ẹ má fojú dilẹ̀ Yorùbá ẹ̀yin tèmi ẹ má fojú dilẹ̀ Yorùbá àwa gọgọgọgọgọ lọ́lọ́run gbé ayé lọ́wọ́ ṣùgbọ́n àmọ́ lò ẹ̀sìn àjèjì lábóyá bí mo ṣe sọ ní àná kò jẹ́ ká mọ bí tá ń lọ ó jẹ́ ká ti ṣìnà àti ṣáko lọ obìnrin bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn sickness yẹn pọ̀ ẹ̀mí ò tètè bọ́ ẹ mọ̀ pé tó náà bá fẹ́ tó àṣírí èèyàn míì gbà mí tó yẹ pé sickness yẹn bó ṣe ṣe yẹn pápápá báyìí kó ti kú wọn àṣírí yẹn ó tún máa tú o ṣùgbọ́n kò ní ọ̀tí báyìí ibi tó ti ń gbé kiri wọn pé ọkọ ẹ ti lò wọn bá sọ gbogbo oògùn owó tó ṣe pé ẹ̀jẹ̀ ni oògùn owó yẹn fẹ́ máa lò òun wá wò pé obìnrin yìí dẹ̀ tí ó ti mọ̀ pé òun lówó tóun bá ta sí ìṣó máa padà ẹ má jẹ́ kówó máa wọ̀ wá lójú ẹ ti lọ fọ́kọ mi ẹ jókòó tọkọ nǹkan tó lè mú ẹ lọ fọ́kọ mi má padà sẹ́yìn mọ́ tọ́pọ̀ kò fọ́kọ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo lè pọ́ kí o lè padà pẹ̀lú ìwádìí ni o mo ṣàṣe rí pé wọ́n gbé àṣìṣà wá túṣá lọ́rọ̀ kan ṣá obìnrin yóò ti lo nǹkan lára ẹ̀ jìnnà ó padà kú ṣùgbọ́n àṣírí ọkọ yẹn tú wọ́n mọ̀ pé òun ló lo ọmọ ló lo ìyàwó ládùúgbò yẹn ní ìsìn tó ti gbé torí wọ́n ní gbogbo àwọn fámìlì ìyàwó wọ́n wá pariwo lé lórí gidi lọ́nà Ṣàngó lọ́wọ́n èrò ó ti ẹ̀ ń dùn mí mo lẹ́ni ò ṣe kámẹ́rà ẹ̀ ó lóun kámẹ́rà ẹ̀ pé gbà tó tún yá lé òun kámẹ́rà èrò bọ̀ tí òun ò rí bí kámẹ́rà ibi tó ti
tí wọ́n ti lọ parí lórí òru náà ni wọ́n ní kódà kò mú pin wọn àtìyàwó àtọmọ tíyàwó ẹ̀bí náà ti sá kúrò ládùúgbò. so ẹ̀yin tèmi tẹ́ bá ti fi ọkọ lẹ̀ tẹ́ bá rí pé wá lówó kan ẹ wá wò pé ó fẹ́ lọ bá jẹ ṣèbó bá jìyà my dear wò ó kó tó ṣe o rò ó kó tó ṣe o ṣe ìwádìí sí dáadáa bó ṣe wà láàárọ̀ ọkùnrin náà ló wà láàárọ̀ obìnrin bọ́ tí obìnrin ló ṣẹlẹ̀ sílé ní tí mo mú wá torí ẹ̀yin tèmi máa pé ọ̀rọ̀ ọkùnrin lèmi máa sún nǹkan tó bá wá ló máa sọ lé lórí. so ẹ bá ti fọkùnrin lẹ̀ ẹ bá ti fọkùnrin lẹ̀ ẹ fi sílẹ̀ ẹ kọ́ òrùkẹ́ tó lọ ẹ bá dẹ̀ ti lọ ẹ ṣe báyìí báyìí síbẹ̀ ń ṣe dídán torí àwọn ọkùnrin yẹn irú ẹ̀ náà tún ṣẹlẹ̀ wúmà yẹn ìtìrẹ́ lówó máa ń kọrin fújì yìí tí bá dá ọkọ̀ ẹgbẹ́ ńlọ ẹ máa mú bí ọkọ̀ ẹ ṣe lóde ní ìní bẹ́ẹ̀ ni mo sọ fún yín bọ̀ dáhìn tí yẹn bí ọkọ̀ ó bá kọ fújì báyẹn rò pé sàláwá ló ń kọrin egbò ló kọ́ fún ó máa yábẹ̀ ó kú dànù nílára àwọn àìtí wa ń gbà yín nígbà tá a wà ní tìrẹ̀ tá a ń ṣe sísí nígbà yẹn. so tẹ́ bá ti fọkùnrin lẹ̀ ní òórí tó fọkùnrin lẹ̀ tó yẹ pé àbá kò ní Obi Dangote kó máa tọ́jú ọmọ ẹ̀ ni torí wọn máa fẹ́ mọ̀ ìwọ tó lọ ẹgbẹ́ náà máa fi jó oògùn tó bá yá ẹ má jẹ́ kó owó olówó máa ràn wá mọ́ wa lójú o ẹ má jẹ́ kó owó olówó máa ràn mọ́ wa lójú ṣé ẹ gbọ́ ẹ̀yin tèmi. so ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ ní èmi o ẹ̀yin tẹ́ ń wò mí ẹjọ́ ẹ máa bá a ṣàdúrà fún bàbá wa Sunday Igboho kọ́lọ́hún bá wa tì wọ́n lẹ́yìn kọ́lọ́hún bọ́lọ́hún ṣe dójú tì ilẹ̀ Yorùbá yìí kọ́lọ́hún má dójú tì kalẹ̀ gbogbo àwọn ọlọ́tẹ̀ àwọn tó ń dúró tó ń pé kán fẹ́ dúró ṣe Yegede mi sọ tèmi mi sọ fún yín pé ọmọ jìyà bọ bẹ̀rù kò sẹ́ni tó bá jọba jà tí ò ní jìyà lóòótọ́ la mọ̀ pé kò sẹ́ni tó bá jọba jà tí ò ní jìyà bó orí nǹkan kan ní nǹkan kan ti máa change torí nǹkan ní nǹkan ṣe máa ń ṣẹlẹ̀ nílé ayé ẹ mọ̀ pé nǹkan kan tí ò ṣẹlẹ̀ dápá ṣẹlẹ̀ orí nǹkan ló ti máa bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ látòrí Sunday Igboho nìyẹn ó dẹ̀ bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá ẹ rí i pé tó bá yá ní ìsìn táàbù tí a bá tẹ̀ wá rẹ́ padà ìbẹ̀rù yẹn máa wà ní ọkàn wọn rọ́bìsì tó ń ṣe wọn ò ní máa ṣe mọ́ so ẹ̀yin tèmi kò ní jù báyìí lọ ní alẹ́ yìí o so ẹ ṣé mo dúpẹ́ o ẹ pe nọ́mbà mi o fún anything ẹ fẹ́ gbéṣẹ́ wá àbí ẹ fẹ́ nìkan tó fẹ́ bá mi sọ 00221111530 ẹ ṣé mo dúpẹ́ ohun rẹ̀ la máa sùn ó dàárọ̀.